Òkúta jẹ́ o. Mo kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ tẹ́ ẹ sì ti ń wò mí. Ẹ ti rí ọwọ́ tí mo bá wọlé pé ọwọ́ gẹ̀ǹgẹ̀ báyìí ní síwájú ìjó. Mo mọ̀ọ́mọ̀ fi àkọlé iṣẹ́ aládùn tí mo fẹ́ tọ́ka sí yín wọlé fótèdè ni. Òkúta ajé, òkúta ajé. Ṣé ẹ rí i pé ó rú gbìgbìgbì, ó dún gbàgbàgbà kẹ́ ẹ fi lè mọ̀ pé iṣẹ́ ojúṣe lọ ni. Látara àkọlé ni ó máa ń ṣàfihàn àwọn iṣẹ́ tó jẹ́ pé ó ga fíofío láàrin àwọn ẹgbẹ́. Òkúta ajé ọ̀kan ni o nínú iṣẹ́ tó dá yàtọ̀ láwùjọ àwọn iṣẹ́ tó jáde lásìkò yìí. Òkúta ajé, èyí tẹ́ ẹ bá fẹ́ràn láti máa wo àwọn ọmọdé tó yẹ pé wọ́n máa ń fi agbára àti gbogbo ohun tí wọ́n ní láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn lè ṣe bí àgbàlagbà nínú iṣẹ́ hàn. Òkúta ajé ìkan nínú iṣẹ́ tẹ́ ẹ gbọ́dọ̀ lọ wò kẹ́ ẹ fi lè mọ̀ kí ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni. Wọ́n náwó sí, wọ́n nára sí, wọ́n ná ọgbọ́n sí. Ìtàn tó jù tàn lọ ni, ìtàn tó gbé tàn mí ní òkúta ajé. Mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ lọ wo òkúta ajé. Fún àǹfààní ẹ tó bá ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ tẹ subscribe button kẹ́ ẹ dẹ̀ tẹ notifications kẹ́ ẹ lè mọ̀ àsìkò tí a bá mú àwọn àríwísí àti àlàyé wa wá lórí àwọn sinimá tuntun tó jáde. Òkúta ajé leléyìí, òkúta ajé o. Nígbà tó bá jáde, ẹ ṣé a ó tún máa rí yín ní next video. Ó dàbọ̀.